ìbà Olódùmarè o, àfihàn ìṣẹ̀dá Elédùmarè tó rèé. O ò rí kọ́ rí pé Elédùmarè ṣe bẹ́bẹ́, sọ̀rọ̀ pé kábíyèsí ń ṣe bẹ́bẹ́, ó kù ní bẹ́ẹ̀ bàbá ń dára. Sọ ti rí pé tí mo fi ń hàn ẹ́, sọ rí gbogbo èso tó kóra. Àwọn kan ní garden egg rèé, garden egg rèé, iṣu o, garden egg rèé, rárá o. Èyí ṣe garden egg tí wọ́n fi jẹ̀ṣù. Igi yìí tàbí ewé tí mo fi ń hàn yìí àti igi yìí àti èso àti gbogbo ẹ̀ tí mo fi ń hàn yìí ni Yorùbá máa ń pè ní bòbó àwòdì. Ọ̀gbọ́rí Yorùbá sọ pé bòbó àwòdì. Olódùmarè, àṣírí bòbó àwòdì yìí tú, àṣírí mi ò gbọdọ̀ tú fáyé rí o. Olódùmarè, kò sóhun tí ṣòfò lára bòbó àwòdì. Olódùmarè, ìrìn àjò mi náà dákun mọ̀ bá ń ṣe ní rere. Òfò ó jìnnà sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ mi láṣẹ Elédùmarè. Bòbó àwòdì, ibo ló ti máa ń kù? Kò síbi tí bòbó àwòdì ò ti léyè. Bọ́ gbé bòbó àwòdì sílẹ̀ gbígbẹ́, bọ́ gbé sétí odò, bòbó àwòdì yè lọ nìyẹn o. Ṣé wá rí kí ni Yorùbá máa ń lò lára bòbó àwòdì? Sórí, ó ní Yorùbá ṣe lo ewé bòbó àwòdì. Sórí ewé bòbó àwòdì, ó wá wo àrà tó lọ́ọ́ ń dá sí lára. Ṣé o ti rí bí mo ti fi hàn ẹ́? Ẹ̀gún rèé o, ẹ̀gún rèé. Ṣé o ti rí pẹ́gún rèé? Ṣé o ti rí pẹ́gún nì? Tẹ́yìn olóyìnbó máa ń pè ní thorn. Ẹ̀gún rèé ní bòbó àwòdì, àti wájú bòbó àwòdì àtẹ̀yìn ewé bòbó àwòdì, ẹ̀gún ni o. Ṣé o ti rí? Ayé máa fi ń ṣiṣẹ́ ẹ má fọwọ́ kàn mí. Ayé máa fi ń ṣiṣẹ́ ẹ má fọwọ́ kàn mí. Báyé ò bá fẹ́ kẹ́ni burúkú fọwọ́ kàn wọ́n láburú, wọ́n wá máa fi bòbó àwòdì ṣiṣẹ́. Ayé a máa lo bòbó àwòdì gbígbẹ. Ṣé o rí pé bòbó àwòdì yìí ti gbẹ? Ayé a tún máa lo bòbó àwòdì gbígbẹ bí wọ́n ṣe ń lo bòbó àwòdì tútù láti ṣàwọn iṣẹ́ mi. Ọ̀wá rí sórí èso bòbó àwòdì. Sórí èso bòbó àwòdì, garden egg tó dàbí garden egg tó wà lórí bòbó àwòdì, àrà tó ń lo Olódùmarè fi dá. Ìran Yorùbá a máa lo èso bòbó àwòdì yìí láti fi ṣe ọ̀pọ̀ iṣẹ́. Ọkọ tí ìyàwó ẹ̀ ti sá kúrò nílé, Yorùbá a máa lò ó. Ìyàwó tí ọkọ ẹ̀ ti sá kúrò nílé, Yorùbá a máa lo bòbó àwòdì. Yorùbá tó máa ń lo bòbó àwòdì tí wọn ò bá fẹ́ kí ìfẹ́ ó ṣáàtì. Ọ̀gbọ́n mi yé, tí Yorùbá ò bá fẹ́ kí ìfẹ́ ó kan láàrin lọ́kọláya, wọ́n máa ń lo bòbó àwòdì. Ọ̀gbọ́n, béèyàn ò bá wá rọ́nà lọ, Yorùbá a máa lo bòbó àwòdì. Sórí egbò bòbó àwòdì, wọ́n dáa fẹ́ bí àgbà o. Ó dáa fún ẹ̀bẹ̀ àgbà. Ọ̀wárí àtegbò, àtewé, àtèso, Yorùbá tó wá máa lò ó kí ọ̀nà lè là. Yorùbá máa lò fún ṣé ọ̀nà là. Táyé ò bá fẹ́, tí Yorùbá ò bá fẹ́ káyé ó dínà máwọn, tàbí tí wọ́n bá rí pé iṣẹ́ ò fẹ́ lọ déédéé ni, òwò àwọn ò fẹ́ tẹ̀síwájú bó ṣe yẹ, Yorùbá máa lo ewé egbò àti èso bòbó àwòdì láti dára. Olódùmarè, dákun dára ire láyé mi o. Fi mí dára ire káyé ó rí. Fi mí dára owó, fi mí dára ire, fi mí dára àgbéga, fi mí dára iṣẹ́ ńlá tó jẹ́ pé ayé ó rí. Àwọn kan wà tó jẹ́ pé nínú ayé ni wọn ò bá rí, àjọ ò tí ì kún. Yorùbá máa lo bòbó àwòdì láti ròdù dán bẹ́ẹ̀. Àwọn kan sì wà tó jẹ́ pé Olódùmarè ọmọ káre, Olódùmarè ọ káre, tó jẹ́ pé wọ́n fẹ́ káyé ṣùgbọ́n àwọn, wọ́n fẹ́ káyé rọ̀gbà yí wọn ká, kán gbé wọn gẹ̀gẹ̀. Tó jẹ́ pé tó bá fẹ́ dépò ìkéyìí, tó bá fẹ́ dé, káyé ó tì wọ́n lẹ́yìn láti dépò ọ̀hún. Yorùbá máa lo bòbó àwòdì láti ròdù dán bẹ́ẹ̀. Olódùmarè dá nǹkan sára bòbó àwòdì o. ń gbọ́ kí ni wọ́n ń pè é ládùúgbò rẹ? Bòbó àwòdì ni wọ́n ń pè é ládùúgbò bíi tèmi wà yìí. Orúkọ wo ni wọ́n ń pè é ládùúgbò rẹ? Dákun bá ń drop ẹ̀ sí comment section. Ó fẹ́ pè mí sí nọ́mbà yìí 090656361
84. fi Olódùmarè òde fi ọ́lẹ̀ ọ̀kínní la wà lóṣogbo ọ̀fẹ́ wá mi wá ọ̀kínní ọba ti jẹ́ dọ́ṣà ọ̀kínní àkọ́kọ́ ìwọ̀n kọ̀kàrà láti bẹ̀ ọlọ́run lọ sí iléeṣẹ́ the oil Herbal Ventures iléeṣẹ́ wa ni wọ́n gbé ọ wá láṣẹ Elédùmarè ọjọ́ Monday sọ́jọ́ Sátidé la fi dálejò lọ ọjọ́ Sunday nìkan láì kí dálejò lọ.